èèyàn márùn-ún ló gbẹ̀mí mì nígbà tí àwọn mẹ́jọ míì farapa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ tó wáyé lọ́jọ́ ajé Monday ní nǹkan bíi aago 2:02 lágbègbè Fìdíwọ́ lójú ọ̀nà Marosẹ Èkó Síbàdàn. Èèyàn 15 ní ìṣẹ̀lẹ̀ aburú náà ṣẹlẹ̀ sí, àgbàlagbà ọkùnrin 8 àti àwọn obìnrin 7. Ìjàmbá ọ̀hún wáyé nígbà tí táyà ọkọ̀ àjàgbé kan tí kò ní nọ́mbà fọ́ lójijì tó sì ya lọ kọlu ọkọ̀ èrò Mazda kan tí ó ní nọ́mbà ìdánimọ̀ EKY 582YE. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe, agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Florence Okpe ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún dé sétí ìgbọ́ àwọn tó sì jẹ́ wípé àwọn fìdí ẹ̀ múlẹ̀ lóòótọ́ pé èèyàn 5 ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ táwọn 8 sì farapa. Wáyé o, Okpe ní àwọn ti kó àwọn tó gbẹ̀mí mì ọ̀hún lọ sí ilé ìgbókùpamọ́sí táwọn 8 tó farapa sì ti wà ní ilé ìwòsàn tí wọ́n ti ń gba ìtọ́jú. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ comment kí ẹ sì tẹ̀lé wa káàkiri àwọn ìkànnì wa. Ẹ ṣeun. Ẹ kàn sí wa fún ìpolówó ọjà tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ fẹ́ káyé ó gbọ́. Planet Online TV. Àgbà lójúrò lọ́ọ́